أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Dá ọpẹ́ fún Ọlọ́run, a kí ayìn agbé tóbi, a jẹ́rìí pé kò sọ́ba míì tí ó yẹ kí gbogbo ẹrú ọmọ sìn tó tayọ Ọlọ́run. A ṣàdéhùn pé lópin ìgbà tá a bá mí lókè tá a bá mí lọlẹ̀ Ọlọ́run la máa sìn. Ọlọ́run jẹ́ kẹ́sẹ̀ wo dúró déédéé lórí ìlànà rẹ̀, lérí ìlànà Nabi sallallahu alayhi wa sallam, fún wa ní istiqama, fún wa ní ìmọ́lẹ̀ tá a máa fi rin ojú ọ̀nà náà. A tọrọ kẹ́gẹ́ Ọlọ́run ọba fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad, a tọrọ àánú rẹ̀ fún gbogbo àwọn Nabi Ọlọ́run, atọrọ ìkẹ́gẹ́ fún gbogbo àwọn ẹni rere tó ti lọ, atọrọ fún àwọn òbí wa, atọrọ fún àwọn àfáà wa, kí ìkẹ́gẹ́ náà dórí gbogbo ojú tí ń wò wò, etí tí ń gbọ́ wa, ọkùnrin obìnrin ọmọdé àtàgbà. Akira wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akira wa kú ọlá Jímọ̀, akira wa kú ọjọ́ ńlá. Ọlọ́run jẹ́ aṣọpọ̀lọpọ̀ Jímọ̀ láyé nínú Islam, ká máa ṣe wọ́n láyé nínú imani, ká máa ṣe wọ́n láyé nínú ihsan, nínú àlàáfíà, ìfàyàbalẹ̀, aziki. Allah sallallahu alayhi wa sallam. Hadisi tí a ń bá bọ̀ náà la fẹ́ kányìn rẹ̀ ní òní, tí a ń ṣàlàyé pàtó ẹ̀sìn fún wa, níbi tá Nabi sallallahu alayhi wa sallam tó ti júwe kí ni gbogbo tí ń jẹ́ Islam tá a bá fẹ́ summarize ẹ̀, ló fi yẹra rẹ̀ wò bóyá o lẹ́sìn àbọ̀ lẹ́sìn. Bálẹ̀ yẹn lẹ́sìn, ìyẹn ni pé ẹni tó wà committed, ẹni tó ní commitment lórí Islam tí ń ṣe, tí èkán fẹnu jẹ́ mùsùlùmí lásán, kọ̀ọ̀kan máa jẹ́ mùsùlùmí by name, pé orúkọ rẹ̀ Arabic ni, so ló jẹ́ àmọ́ ìpè mùsùlùmí ni. Islam ti òpin síbẹ̀. Ó fẹ́ mọ̀ ṣé mùsùlùmí òdodo ni ọ́, ṣé rí ẹ̀sìn òdodo ló wà. Hadisi kan yìí ti yanjú gbogbo ẹ̀, ó ti dáhùn béèrè rẹ̀. Ó máa wá yẹra rẹ̀ wò pẹ̀lú ìbámu sí gbogbo ìta tí ń ṣàlàyé bọ̀ lérí hadisi náà. Hadisi tó fúyẹ́ ni níbàámu pẹ̀lú dédé gbólóhùn tí ń bẹ́ẹ̀ àmọ́rọ̀ nù rẹ̀ kẹnu ọ̀kẹ́nu ìrìn àjò láìfù ni tíyẹn kì í rìn tán. Lódò ń tàn kálẹ̀ látijọ́ yìí, àwa tá ń ká fúnra wa náà ń gbìyànjú ní, kò sẹ́ni tí ó ti wẹ́dú ẹ̀ tán nínú ká ṣẹ̀sìn fún Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé kí ni jẹ́ an-nasiha, nígbà tá Ànábì ní ad-dinu nasiha, original ẹ̀sìn gangan, àkórí ẹ̀sìn òun gangan ni an-nasiha tá a bá fẹ́ summarize ẹ̀. Wọ́n ní tálá ṣe nasiha yìí fún kí ni jẹ́ bẹ́ẹ̀ gan. Ànábì ní lillah, ẹ ṣe nasiha fọ́lọ́run. Hadithi Tamimu Dari òun là ń ṣàlàyé fúnra wa. Ànábì ní lillah, ẹ ṣe nasiha fọ́lọ́run, ẹ jẹ́ kí ìbálòpọ̀ yín pẹ̀lú Ọlọ́run ọmọ nínú ìgbàgbọ́, nínú ìṣesí, nínú ọ̀rọ̀ ẹnu. Ẹ gbà á gbọ́, ẹ tẹ̀lé gbogbo òfin rẹ̀, ẹ rí i pé ẹ mú ṣẹ gbogbo káìkáì àti mọ́ṣemọ́ṣe rẹ̀, ẹ rí i pé ń gbọ́rọ̀ sí lẹ́nu. Wali kitabihi, tírà rẹ̀ yẹn al-Qur'an, ẹ ṣe mímọ́ pẹ̀lú ẹ̀, ẹ tẹ̀lé òfin tí ń bẹ ńbẹ̀, ẹ gbà á gbọ́, ẹ fi bẹ lọ́hùn, ẹ kí ẹ ṣe tìláwà rẹ̀. Wali rasulihi, ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀, ẹ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́, ẹ ṣe nasiha pẹ̀lú òjíṣẹ́, tẹ̀lé súnà rẹ̀. Wali a'immatil muslimina wa ammatihim, òun la fẹ́ fi kányìn rẹ̀ lénìí. Tá Ànábì ní ẹni tó tún kù tá a tún ṣe nasiha fún lẹ́yìn gbogbo yìí tóun ti dákọ sẹ́yìn yìí, tí yóò fi mọ̀ kí mo rẹ́sìn ṣe, tí yóò fi dé bọ́lọ́wọ́n ọba dáadáa tẹ́mìrì ọba lẹ̀ pé ẹ̀sìn tọ́lọ́run ti torí ẹ̀dá mi mo gbáyé ṣe. Ó ní wali a'immatil muslimin wa ammatihim, kéyìn ó ṣe nasiha, kéyìn ó ṣe bó ti tọ́ àti bó ti yẹ fún àwọn tó bá jẹ́ olórí mùsùlùmí àti àmọ́ gbogbo mùsùlùmí lápapọ̀. Bó la ṣe bó ti tọ́ àti bó ti yẹ fún àwọn tí wọ́n bá jẹ́ olórí mùsùlùmí. Alákọ̀ọ́kọ́ òun ni pé gbogbo ẹni tí wọ́n bá ti yàn ní olórí ọ̀gá, ìran ọ̀gá méjì ní ń bẹ nínú Islam, ìran ìmáàmù méjì ní ń bẹ nínú Islam. Ẹ̀rí ń pé ńlẹ̀ Yorùbá bá ní imam, àwọn kan ní imam, tá bá ní ìmáàmù pé wọ́n fìyàn jẹ imam. Ibi tí làákàyè gbogbo wọ́n lọ òun náà ni ẹni tí wọ́n bá tì síwájú pé kó máa kírun fún wa mọ́ṣáláṣí, wọ́n ní ìmáàmù lágbájá. So tẹ́ bá ń rí ìmáàmù Malik, ìmáàmù Abu Hanifa, kì í ṣe ìmáàmù mọ́ṣáláṣí làwọn jẹ́ o, kódà wọ́n lè mọ́ lídìí kírun rí láyé wọn. Ìmáàmù táìtù ìpè àfàgbà tó yẹ sí pé tí tó bá múrí lébì kan, kódà láì gbálàyé lẹ́nu ẹ̀ ó ṣe tẹ̀lé pé kí ló dé tó ń ṣe báyìí, kí ló dé tó ń Imam Malik ló ní a máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí mi ti balẹ̀ yìí pé kò ní sọ̀rọ̀ fẹ́ nú nítorí kí onímọ̀ tó yanjú ni. Ìmọ̀ rẹ̀ ju tèmi lọ, àgbọ́yé rẹ̀ nínú Kùránì àti Hádísì ju tèmi lọ. Ó jẹ́ ń submit làákàyè mi fún ìlàákàyè tiẹ̀, nítorí pé tí làákàyè bá jura wọn lọ, ìyàn ṣá tẹ̀lé tẹni tó bá dáa jù náà ni. So ìmáàmù táwọn jẹ nìyẹn, tá bá pè wọ́n ní ìmáàmù. Ìmáàmù Ahmad, al-Imamu Shafi'i
àdúgbò àwọn imam tá a máa ń dárúkọ torúkọ wọn tóbi nínú Islam yẹn kì í ṣe ìmáàmù mọ́sálásí wọn rí fàásì o ìmáàmù kan náà làwọn náà jẹ nínú mímọ́ o so ìmáàmù kan wà ń bẹ tó yẹ sí pé ìrun lòun ó líìdì kí fún wa ó lè jẹ́ ìmáàmù Jamiu tí ń kí ìrun jímọ̀ tí ó ṣe kútúbà nírú èní gbogbo ìmáàmù tó bá bọ́ọ̀ta ṣe kútúbà lénìí ìmáàmù tó yẹ tiẹ̀ tún ju nọ́mà ìmáàmù tí kàn kírun àṣùbà fún wa lọ ìmáàmù rátìbì wọn pé eléyìí ìmáàmù mọ́sálásí lòun jẹ́ lídà kan náà nìyẹn so leadership tí wọn ó wà limited síbi ìrun leadership knowledge náà ń pè ní ìmáàmù ní nínú fíkíù ìmáàmù ní nínú ṣẹ̀ríà odindile lẹ́yìn náà ìmáàmù tó wá ju gbogbo ẹ̀ lọ wọn wà ní al-imamatul kubra gbogbo ìmáàmù tá à ń sọ ìmáàmù sugura ni al-imamatul kubra òun ni olórí tá a yàn politically pé yóò máa darí ìlú apàṣẹ mùsùlùmí pé ní gbogbo ilẹ̀ yìí o olórí gbogbo mùsùlùmí pátápátá òun lágbájá báyìí yóò máa darí ìlú yóò sì máa darí ẹ̀sìn apàṣẹ ẹ̀sìn àtàpàṣẹ ayé tá a bá kó ayé àtẹ̀sìn wálé lọ́wọ́ pé máa pàṣẹ gbogbo ẹ̀ wọn náà ń pè ní imamul muslimin gbogbo àwọn tí wọ́n bá ti wá jẹ́rú oyè bẹ́ẹ̀ dandan ni ká tẹ̀lé wọn àti tí mọ́ṣáláṣí ti ń kírun fún wa náà ó ṣe dandan ká tẹ̀lé tọ́lẹ́sìn wa ẹ̀sìn Islam ìṣẹ̀sìn fìtínà kì í ṣẹ̀sìn jàgídíjàgan á gbọ́dọ̀ lólórí tá a bá wà ń lù tọ́lọ́run bá dán wa wò pé ìlú táwa wà secular country ní Nàìjíríà kì í ṣe ìlú mùsùlùmí system ìlú náà kì í ṣe Islamic system ní àárọ̀n so kò sí ìmáàmù mùsùlùmí náà tá a sọ pé olórí tí ń darí gbogbo Nàìjíríà o president gbogbo Nàìjíríà o ìmáàmù ló jẹ́ fún gbogbo mùsùlùmí amẹ́ni tó bá kù láṣáájú náà tí wọ́n ní gbogbo mùsùlùmí Nàìjíríà wọ́n gbẹ nìyí láṣáájú tí wọ́n bá ti gbà á láṣáájú ó ti wà nípò ìmáàmù mùsùlùmí níjọ́ tó bá pàṣẹ ó ṣe dandan ká tẹ̀lé àṣẹ rẹ̀ lópin ìgbà tí kò bá ti pàṣẹ káṣẹ lọ́wọ́n ọba Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an ó ní ati'u Allah ẹ tẹ̀lé Ọlọ́run wa ati'u Rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run wa ulil amri minkum àwọn tá a bá fàṣẹ sílẹ̀ nínú yín náà tí wọ́n bá ti yàn lọ́gàá pé òun ní kó máa ṣaṣáájú ẹ tẹ̀lé àwọn náà ẹ má ṣàìgbọrọ̀ sí wọn lẹ́nu torí bí à ń ṣàìgbọrọ̀ sí wọn lẹ́nu ẹ dá wàhálà lẹ̀ tẹ́ bá fẹ́ ṣe nàṣíhà pẹ̀lú lórí o tẹ́ fẹ́ tẹ̀lé àdìsí tá Ànábì sọ pé àdínù nàṣíhà tó wà ní wàlíà immatil muslimin gbogbo ẹni tí wọ́n bá ti yàn lórí mùsùlùmí tẹ́ bá fẹ́ ṣe nàṣíhà fún wọn tí wọ́n mọ̀ pé mo ṣẹ̀sìn mi ń sì bọ́ lọ́wọ́ ọba dáadáa ẹ̀sìn tí wọ́n ṣe tí ọbọ̀ lọ́wọ́ dáadáa bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́sìn tí wọ́n mọ̀ gbọ́rọ̀ sí àwọn olórí mùsùlùmí lẹ́nu nígbà tí wọ́n bá ti pa á láṣẹ káṣẹ lọ́hùn torí tá a bá ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu á lọ lọ́tọ̀ọ̀tọ̀ á dá fìtínà lẹ̀ kálukú ló fẹ́ mákẹ́tì ààrẹ kálukú ló fẹ́ pe rẹ̀ láṣáájú láyé ààrẹ kò fẹ́ gbà pé aṣáájú àpapọ̀ aṣáájú gbogbogbò kan bẹ odindi lèmi náà láàyè mi odindi lèmi náà láàyè mi lọ́fọ́ ìsìláàmù lọ́sọ̀ wá di bá ṣe wáyé ẹ̀yin náà wulẹ̀ Yorùbá tá a bá fẹ́ gbààwẹ̀ Ramadan alápàṣẹ tí gbogbo wa ń gbà tata ń gbọ́rọ̀ sí lẹ́nu kò mọ́ ṣe àwa náà ṣe tiwa lọ́tọ̀ àwa náà ṣe kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ pẹ̀lú ìfẹ́nú ṣe bí ìlú kan làwa wà yìí tí àwẹ̀ bá dé kódà mùsùlùmí kan ní máa bí ìmáàmù mọ́ṣáláṣí rẹ̀ léèrè pé ẹ dákun àfa ń jò làwẹ̀ ó bẹ̀rẹ̀ ìbéèrè yẹn lẹ Yorùbá nìkan lẹ́tì máa rí ń jò làwẹ̀ ó bẹ̀rẹ̀ báwo ìjọba ní ọ̀sọ́jọ́ táwẹ̀ ó bẹ̀rẹ̀ fún kí lọ́kàn mi ìmáàmù mọ́ṣáláṣí so ìmáàmù mọ́ṣáláṣí kódà báwẹ̀ kọ̀ lábọ́kọ̀ tún la yóò kírun tán fún yín wọlé lọ́nu eré rédíò tẹ́yìn ó ti gbọ́ lòun náà ó ti gbọ́ tíjọba bá ó ti láwọn tíjọba fi síbẹ̀ tán jẹ́ àfa tán jẹ́ specialist nípa káwo ìrìn àjò oṣù káwo ìrìn àjò ràwọ̀ wọ́n ti mọ dúdú ẹ̀ so táwọn yẹn bá ti ké wọ́n yé ké nú kéwú wọ́n yé kéwú débẹ̀ mọ́ bí mọ́mù kankan mọ́ kí ni ìjọba ó sọ ìjọba táwa sì ní Nàìjíríà náà ní Amiru Soko ntọ́ba ti sọ pé ibi ni ẹgbà kódà bẹ́sẹ̀ kan bá ń bẹ ńbẹ̀ bá sì ṣe kan bá ń bẹ ńbẹ̀ Ọlọ́run ṣe tán àti ṣàmójúkúrò ńbẹ̀ nítorí kí gbogbo mùsùlùmí ó lè jọ kan ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì wá rí tá a mọ̀ fọ́ káàkiri tí a mọ̀ pín yẹlẹyẹlẹ nìyẹn kò sí ti ń bí tọ́ta yẹ pé kálukú fẹ́ wá relevant láyé tiẹ̀ pé ayé tèmi ní ẹnìkan ò lè pàṣẹ fún mi mi ò pàṣẹ ara mi. Usman ibn Affan radiyallahu ta'ala anhu ìkan nínú àwọn sàábí tó gbajúmọ̀ tí gbogbo yín náà ti mọ̀ ní nínú àwọn àgbà sàábí ànábì òun ni ó jẹ khalifa ṣìkẹta nígbà tá Abubakar jẹ tí Umaru jẹ nígbà tó òun fayélẹ̀ Usman ni ó jẹ khalifa ànábì kọ́lọ́n bá wa kẹ́ gbogbo wọn nígbà tí Usman ṣe hajj lásìkò rẹ̀ tó wà ní Mina ìgbà alálàájì ti mọ Mina so nígbà tí ó kírun àwọn ìrun tó kí ń bẹ̀ ìrun aṣèrìn àjò ló yẹ kó gérun kù ṣe pé ìrun tó bá jẹ́ mẹ́rin á kì ní méjì tá a bá wà lérí ìrìn àjò èyí tó bá jẹ́ mẹ́ta á kì mẹ́ta èyí tó bá jẹ́ méjì ìyẹn tàṣùbà á kì méjì rẹ̀ àwọn mẹ́ta tó jẹ́ mẹ́rin ìyẹn ìrun àyílà alásàrì àti ìrun ìṣáì á kì wọ́n méjì ìyẹn ní gbogbo yẹn expect látọ̀dọ̀ Usman ibn Affan torí ìyẹn ni wọ́n lá Nabi sallallahu alaihi wasallam practice ìjọ tí ń bẹ láyé
Uthman ibn Affan opinion rẹ̀ wá yàtọ̀ òun ọ̀gbà pé sunna ní ká gẹ̀rùn kúrú ní Mina so oríṣiríṣi reason làwọn àfọ mi máa wá fún Uthman pé kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀ àwọn kan ní tó fà ní àwọn kan ní tó fà ní ẹ̀bẹ̀ kọ́ là ń lọ kí la fẹ́ lò ní pé Uthman wá gẹ̀rùn kú instead kó gẹ̀rùn kúrú ní méjì gẹ́gẹ́ bí sunna ńlọ bá kírun ní rákà mẹ́rin ó kí ní rákà mẹ́rin ó kí pé ó ṣe ìtìmọ́ọ̀mù ní Abdullahi ibn Mas'ud ṣàgbà sàbí lòun náà opinion rẹ̀ yàtọ̀ ń sọ pé ayé tí Uthman ṣe ìrọ́ǹgì o ní tí Uthman ṣe ìrọ́ǹgì o kò àsọ́ba sunna o bó ti yẹ kó ṣe kọ́ yìí o àmọ́ nígbà tí kálukú ọmọ ìsàlù alájí kálukú ọmọ tí wọ́n mọ̀ gbẹ̀rún dúró náà bá túrò òun náà níbi sáfù wọ́n jọ kírun pẹ̀lú Usmanu ìrun tó yẹ kó kí láàbọ̀ òun náà bá Usmanu kí lódindi àwọn yẹn wá ń bí pé ṣebí wọ́n ń sọ lẹ́ẹ̀kan pé kò yẹ ká kí lódindi èyí ṣe tí wọ́n náà tí wàá jọ ìníwá tá a jọ kí ó ní ṣé kí n máa dá tèmi ṣe lọ́tọ̀ ni ó ní al-khilafu sharr kí n dá tèmi ṣe kémi náà tí wàá lọ dá jẹ̀mọ́ mi lẹ̀ pé nítorí pé Usmanu tó jó lórí o kò kí dá o nítorí fẹ́ kí yọ̀ dá o bó ṣe fẹ́ kí kọ́lá nẹ́bi kí o kí n wá dá jẹ̀mọ́ mi lẹ̀ wọ́n náà wòye mọ́ṣáláṣí tán ti torí irú àwọn nǹkan bẹ́ẹ̀ dálẹ̀ kí wọ́n ti mọ́mù yẹn bí ṣe ń ṣẹ̀sìn ọ̀tẹ̀ wa lọ́rùn àá náà fẹ́ dá mọ́ṣáláṣí ti wálẹ̀ a ti torí ọ̀tẹ̀ a ti torí fìtínà dálé kéwúlẹ̀ a ti torí ọ̀tẹ̀ dá mọ́ṣáláṣí lẹ̀ dájọ́ lẹ̀ ẹ máa pín yẹlẹyẹlẹ gbogbo ìgbà tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ a ṣe nàṣíhà fún àwọn olórí mùsùlùmí o wọ́n bí Usman wọ́n bí Abdullahi ibn Mas'ud pé èyí ṣe tó wá ń kírun pẹ̀lú wa tó dẹ̀ ní opinion tó contrary sí tan practice yìí ó ní mi ò fẹ́ ṣe tèmi lọ́tọ̀ ni mi ò fẹ́ kó sórí ń bí à ń ṣe ti ara ẹni lọ́tọ̀ kódà intention ọba àmọ́ tẹ ọlọ́run ṣé kìí ṣàṣẹṣẹ ṣé kìí ṣàṣẹ pé gbáǹkọ́ gbé ẹ̀ṣẹ̀ wọ́n náà wà láàrin gbogbo mùsùlùmí Abu Dawud ló gba hadithi tí mo kóòtì nísìnyí tí mo narrate nísìnyí nípa Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ló gbà wá wọ́n ní Ibn Taymiyyah rahimahullah ó ní statement kan tó gbajúmọ̀ ó ní terkul mustahab li ta'lifil qulubi mustahab terkul mustahabi nǹkan tẹ́ sí pé wọ́n ní ládàá mbẹ́mbẹ́ bí yàn bá lè ṣe nínú ẹ̀sìn kì í ṣe dandan o táwa ní bí yàn bá ṣe yọ gbẹ̀ṣẹ̀ bí yàn bá lè ṣe ládàá mbẹ́mbẹ́ kí yàn wá fi ilẹ̀ kọ́mọ̀ ṣe limu alafatil kulubi àbí li ta'lifil kulub torí kí yàn ó fi nǹkan tó bá jẹ́ mustahabu lẹ̀ kí ní sunna ni ó ní ládàá nú tí yàn bá fi ilẹ̀ makiruhu ni èèyàn ní lẹ́sẹ̀ bó bá fi ilẹ̀ àmọ́ kò dáa tó tó bá ṣe ládàá mbẹ́mbẹ́ tó bá ṣe kò sẹ́sẹ̀ àmọ́ kò dáa tó tó bá pé kò dáa tó yẹn nìyẹn kọlù li ta'lifil kulub láti lè rí ọkàn kó jọ pé kí mùsùlùmí ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká má dọ̀tá ara wa ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí gbogbo owó má kọ̀yìn síra wa ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀ Ibn Taymiyyah ni mustahabu èyí tó ṣe òun gan fún rẹ̀ òun náà tún ní ládánú ó avoid nǹkan kan tó ní ládánú nítorí kọ́kàn gbogbo mùsùlùmí ó lè ṣọ̀kan ó ju opinion rẹ̀ kan lẹ̀ nítorí kí gbogbo owó lè dẹyọ kan ká má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká má dọ̀tá ara wa káwọn ọ̀tá tí wọ́n ṣe lẹ́sìn wọn mọ̀ fi wá rẹ́rìn tó bá ṣe bẹ́ẹ̀ mustahabu yìí tó ṣe òun náà ó tún gba ládá lérí rẹ̀ àwọn tán bá ti yàn lólórí ẹlẹ́ẹ̀kejì náà sí àtà ṣe pẹ̀lú wọn ni ká ràn wọ́n lọ́wọ́ wọ́n bá gbé project kan kalẹ̀ àbí wọ́n dáwọ́ lé nǹkan kan ẹ̀jẹ̀ apawọ́pọ̀ pẹ̀lú wọn ká má ṣe tiwa lọ́tọ̀ọ̀tọ̀ irshaduhum nínú tá a tún fi ṣe nàṣẹ́hà fún wọn ni pé abánímọ̀ràn kódà abá lópinion kan tó yàtọ̀ sí tiwọn ká bá wọn sọ láwa àti wọn wọlé lọ bá wọn èmi rò báyìí àmọ́ nǹkan afẹ́ dójútì afẹ́ yẹ̀yẹ́ afẹ́ bring it down kì í ṣe sóore ẹ̀dá fìtínà ẹlẹ́ni èyí tó wá kàn yẹn ni pé wà á mẹ́tìhìm ànábì ní nàṣíhà tá a tún ṣe tá a mọ̀ ipa àṣẹ̀sìn yanjú òun ni kọ́ wá ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí àtọmọdé mùsùlùmí àtàgbà mùsùlùmí ọkùnrin mùsùlùmí obìnrin wọn gbogbo wọn lẹ́tọ̀ọ́ tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àlejò mùsùlùmí lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ará alé mùsùlùmí lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ará oko gbogbo wọn lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ nàṣíhà tó ṣe fún gbogbo mùsùlùmí ni pé kó fẹ́rifẹ́ wọn hubbul khairi lahum kó fẹ́rifẹ́ gbogbo mùsùlùmí ọlọ́wọ́n bàbá àlekè ọlá àbí anabi sallallahu alayhi wa sallam ló sọ nínú hadithi pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan ò gbọdọ̀ kílèmù pé mùmínì ni mí ẹnìkan ẹ̀sìn rẹ̀ ò yanjú ní pé mo nígbàgbọ́ nú ọlọ́run mo nígbàgbọ́ bó ti tọ́ àti bó ti yẹ kọ́ wa máa fẹ̀mí balẹ̀ lérí islam rẹ̀ àti ìmánì rẹ̀ hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi títí tó fi lè máa fẹ́rifẹ́ ọmọ ìyá rẹ ní déédéé oore tó ń fẹ́ fẹ́ra rẹ bó ti ń ṣàdúrà fúnra rẹ o bó ti ń fẹ́ kọ́ dọ́lọ́lá kọ́ dọ́mọ àlìjẹ́nà yẹn ìrònú rẹ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ronú kó burú fún yàn ọ gbọ́dọ̀ kẹgàn mùsùlùmí ẹni tí la ilaha illallah ò bá ń bẹ lára ẹ̀ torí la ilaha illallah tẹ́ ń wò yẹn ó ní ìwọ̀ tọ́pọ̀ gan o hukuku ń bẹ fún gbogbo ẹ̀dá tó bá ti bí ẹ̀ witness pé kò sọ́ba mi àfọlọ́hun gbogbo ẹ̀dá
tó bá ní lọ́kàn pé kò tọ́ka sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó tún wá wí jáde lẹ́nu bẹ́ẹ̀ tí ń jẹ́ mùsùlùmí, gbogbo ẹni tó bá ti pé sí lára bẹ́ẹ̀ kọ́ pẹ̀gàn rẹ̀ lórí orí kan tọ́wọ́ rẹ̀ bá tẹ̀, ìwọ ńláńlá ni nítorí pé ó dójú ti la ilaha illallah lára rẹ̀, ó ṣètò la ilaha illallah fún Ọlọ́run, ó gbẹ̀san la ilaha illallah lára tó ṣe wọn. bọ́ bá ṣépèlé mùsùlùmí oronú aburú rò tó ẹni tí ṣépèlé yàn kí ni ń fẹ́, ó fẹ́ ká aburú tóun ṣẹlẹ̀ pé òun kọ́ ṣẹlẹ̀ sí yàn tí kò ní dáa fún ọ, ò ní kúre, ò ní soríire, ò ní láti bọ̀ tán. gbogbo irú àwọn èpè bẹ́ẹ̀ èpè lóníranran tẹ́yìn elépè ti mà, gbogbo irú ìrìn èpè tẹ́ ẹ bá fi ń bá, kò bá jọmọ bíbí inú rẹ̀, kò bá jẹ́gbọ́n rẹ̀, kò bá jábúrò rẹ̀, kò bá jẹ́ mọ̀lẹ́bí, kò bá jọ rẹ̀, kò bá jẹ́ni tó yàn lọ́tàún náà, gbogbo ẹni tó bá ń fẹ́ pè tó bá fi ránṣẹ́ sí tó dẹ̀ jẹ́ mùsùlùmí, ó pé ìwọ la ilaha illallah ti ń bẹ lára rẹ̀. tí nǹkan kan bá tiẹ̀ tì ọ́ lójú ẹ kó tijú pé la ilaha illallah ń bẹ lára ẹ nìyí, tó bá ṣépèlé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó ti kọlu hadisi tá Nábì sọ yìí sallallahu alayhi wa sallam pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. ẹnìkan ò tí ì dolùgbàgbọ́ òdodo títí tí ó fi máa nífẹ̀ẹ́ fún, yóò fi máa fẹ́rí fọ́mọ ìyá rẹ̀, dédé oore tí ń fẹ́ fún rẹ̀ náà yóò máa fẹ́ fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. ọ̀nà kejì tó tún gbà ṣe nasiha fún gbogbo mùsùlùmí aráyé òun ni alkafu an adahum, alkafu an adahum, kó dẹ́wọ́ kó dẹ́kun kó jẹ́ sí pé látọwọ́ rẹ̀ ní ìbànújẹ́ ó ti máa kọlu mùsùlùmí kan, pé mùsùlùmí kan bẹ tó dorí kodò tí ń ronú tí ń banújẹ́, àbómi jí ojú tiẹ̀ wá jáde lójú rẹ̀, wọ́n ní ta ló pa á lẹ́kún, wọ́n wá náwó sí wọ́ pé ìwọ ló sọ̀rọ̀ tó pa á lẹ́kún, ìwọ ló gbégbèsè tó pa á lẹ́kún, mọ́jọ́ láéláé tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ló sọ nínú Al-Qur'an pé walladhina yu'dhuna al-mu'minina wal-mu'minat, gbogbo ẹni tí ìpalára bá bá mùmìnì lọ́kùnrin àbí mùmìnì lóbìnrin látẹnu rẹ̀ àbí látọwọ́ rẹ̀ ní ìpalára fi bá wọn bighayri maktasabu, ó purọ́ tí wọn ò ṣe mọ́ wọn, ọsọ tí èṣe tí wọn ó fi tì sọ́dọ̀ wọn. Ọlọ́run ní faqad ihtamalu buhtanan wa ithman mubina, gbogbo ẹni tírú rẹ̀ bá ṣẹ̀ sí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ńlá ló mà ṣe o. ọba tí ń rìkọ́dù ẹ̀ṣẹ̀, ọba tí ó sàn yẹn lẹ́san tí ó jẹ́ yẹn yà lórí ẹ̀ṣẹ̀, ó ní ẹ̀ṣẹ̀ ńláńlá mà ló ṣe o, ẹ̀ṣẹ̀ tó fojú hàn mà ló ṣe o, ó mà ti kọlu ìtótóbi inú ẹ̀ṣẹ̀ o. kọ́ pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lẹ́kún kí ló fẹ́ mú bẹ́ẹ̀. àmọ́ lè bú yàn, àwa yìí mọ̀ yàn bú, àwa yìí mọ̀ yàn ṣépèlé, àbíkọ́ ẹjọ́ ní tí èṣe tiẹ̀ mọ́ lẹ́sẹ̀ ẹ̀kẹ́ mọ́ lẹ́yìn túnà àṣírí mùsùlùmí tá Nábì sallallahu alayhi wa sallam ó ní man satara musliman satarahu Allahu yawmal qiyamah. gbogbo ẹni bá bo mùsùlùmí kan láṣírí, ó ráṣírí rẹ̀, oríbi kan tó kù sí ọwọ́ bá bò ó, ó kí o ṣe nasiha fún kọ̀kọ́ kí o ṣe ọmọ pé n tó ṣe lẹ́ẹ̀kan yẹn ọ̀dà lọ́ọ́ ṣàtúnṣe ń bẹ̀, lọ́ọ́ ṣàtúnṣe ń bẹ̀, satarahu Allahu yawmal qiyamah. tó bá dijọ́ alkiyama tọ́lọ́wọ́n mọ̀ tú àṣírí kálukú náà, Ọlọ́run wà bò wọ́n náà láṣírí. kékeré ni wọ́n ṣe ọ wà fi gba ńláńlá lọ́dọ̀ Ọlọ́run ọba. ń bo laṣọ eléyìí ò sí tá a bá ń tú mùsùlùmí ẹgbẹ́ wa láṣírí, tá à ń sọ pé a mọ síkírìtì rẹ̀ kan a máa gbé síta, a mọ kíní kan gbogbo ayé máa mọ bó ṣe jẹ́, àbí ká wá purọ́ mọ́ tí ò tiẹ̀ wulẹ̀ ṣe. èyí tó bá ṣe gan wọn ní ààbò láṣírí ká tó wá pé èyí tí ò ṣe. gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ kò ṣe nasiha fún gbogbo mùsùlùmí. Ànábì sallallahu alayhi wa sallam ó ní al-muslim, ẹni tá a lè pè ní mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ yanjú, ó ní man salima al-muslimuna min lisanihi wa yadihi, ẹni tí gbogbo mùsùlùmí ará àdúgbò rẹ̀, mùsùlùmí ní ẹbí rẹ̀ tí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú dáadáa pé aburú ò tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ sí wa rí. tó kọ́dà bá dòwò pọ̀, tá a dòwò pọ̀ pẹ̀lú rẹ̀, tá a dá nǹkan pọ̀ pẹ̀lú rẹ̀, mi wá máa balẹ̀ sí i pé ṣé lágbájá ló wà ń bẹ̀, ẹ̀fẹ̀ mi balẹ̀, nǹkan kan ò ní ṣe ń tẹ́ fi síbẹ̀. ta ló kù nínú ilé, wọn ní lágbájá ni, ẹ̀fẹ̀ mi balẹ̀, kò gbogbo owó tẹ́ bá nínú ilé sèvù, ẹ̀mí wọn balẹ̀ sọ sí dúkìá wọn lọ́wọ́ rẹ̀, ẹ̀mí wọn balẹ̀ sí gbogbo, kódà sáwọn ìyàwó wọn lọ́wọ́ rẹ̀, ẹ̀mí wọn balẹ̀ sí gbogbo nǹkan ni wọn. ọ̀rọ̀ tán bá fi sí ọ lọ́wọ́ náà, ẹ̀mí wọn balẹ̀ pé ṣé lágbájá lẹ́fọ̀rọ̀ ọ̀hún sí lọ́wọ́, ẹ̀fẹ̀ mi balẹ̀ kò ní túnà àṣírí yín, ẹ̀fẹ̀ mi balẹ̀ kò ní publicize ọ̀rọ̀ yín, kódà bẹ́ẹ̀ bá ń jà pẹ̀lú ẹ̀, ẹ̀mí ò tún balẹ̀ pé no, àṣírí mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní tú síta, nítorí àmọ́ ọmọlúwàbí ni, ìjà yín ò ní bí kí kọ́ wá sọ àṣírí síta. ẹ̀mí ò tún balẹ̀ nítorí pé mùsùlùmí òdodo ni. Ànábì lẹ́ni bá rí bẹ́ẹ̀ tó ẹ́ pé salimal muslimuna min lisanihi, kò fẹ́nu bá ti mùsùlùmí kan jẹ́rí láyé, kò fẹ́nu dójú tìyàn rí láyé, wa yadihi, kò fọwọ́ bá tèèyàn jẹ́rí láyé, kò gbégbèsè tó lè kó bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ rí. Ànábì lẹ́ni yẹn ni kó kí rẹ̀ kó rí rẹ̀ pé mùsùlùmí òdodo ni. ẹni yẹn ló ṣe nasiha. ìran nasiha kẹta tó tún ṣe fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ òun ni alkafu an dhulmihi, ó gbọ́dọ̀ àbòsí mùsùlùmí kan gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam no hadithi tí mo muslimu gbà wá, ó ní almuslimu akhul muslimi, gbogbo mùsùlùmí ọmọ ìyá la jẹ́ fúnra wa, yálà amara wa rí ni o, amara wa rí ni o, ó jáláwọ̀ funfun ni o, èmi jáláwọ̀ dúdú ni o, tá a bá ti bára wa pàdé bí ìgbà pọ̀ ọmọ ìyá kan náà, bí ìgbà pé ìyá kan náà ló bí wọ́n mú ìyá dùn,
apàdé ara wa náà nìyẹn la yazlimuhu àbòsí mùsùlùmí kan gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ wá ti torí nko jóyìnbó àbò ti torí nko jẹ́ Lárúbáwá kò gbédè rẹ̀ lọ wá ń dọ́gbọ́n bú ní Yorùbá ẹ wá ń sọ̀rọ̀ kan mùsùlùmí sì ni ó ti dè wọ̀ fún yín kẹ́ dánrú ẹ̀ wò tọrọ mọ̀ ya ẹ̀sìn ó jọmọ̀ ya Yorùbá lọ ó jọmọ̀ yé èdè lọ torí tó bá gbọ́ Yorùbá ni ẹ̀ nílé wí ní tẹ̀ ń wí lójú ẹ̀ ẹ wá ń ti torí nko jẹ́ Lárúbáwá àbò jóyìnbó àbò jẹ́ elédè mi Haúsá ẹ wá ń sọ̀rọ̀ kan létí ẹ ń sọ̀rọ̀ kan pa rẹ̀ tí ò gbọ́dọ̀ gbọ́ sétí ẹ ti ṣàbòsí rẹ̀ la yazlimuhu ẹ gbọ́dọ̀ kóbá kẹ́ni pé ajẹgóró ni Haúsá ni ẹja yóò kọ́ rẹ̀ kúrò mẹ́ka fún kọ́ ọmọ Yorùbá sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wala yuslimuhu ọ gbọ́dọ̀ fi ilẹ̀ fa burú àwọn kan pété pèrò ń pọ́n fẹ́ ṣe láburú kan ó ti wú gbọ́ ọ wá lè sọ fún un onítorí pé kì í ṣe jàmọ́ mọ́ṣáláṣí yín onítorí pé kì í ṣe jàmọ́ ẹgbẹ́ yín ó lè tètè pé yín pé àwọn kan pété pèrò àti wá rọ́ọ̀bù rẹ o mo ti hu gbọ́ o nǹkan báyìí líìkì sí mi lọ́wọ́ pé àwọn kan fẹ́ wá ṣe ọ́ láburú báyìí wọ́n fẹ́ ṣe ọ́ lọ́sẹ̀ báyìí o la yuslimuhu mọ́ fi ilẹ̀ fún ọ̀tá mọ́ fi ilẹ̀ fa burú anabi gẹ́gẹ́ sallallahu alayhi wa sallam ní sọ̀rọ̀ yìí o wọ́tọ́ bá pèrè ẹ ló ń sunna wọ́tọ́ bá pèrè ẹ lọ́mọlẹ́yìn anabi ń pè mùsùlùmí rere ni mí gbogbo nta gbọ́dọ̀ bá lára rẹ ni o kò gbọ́dọ̀ pẹ̀ dín wa man kana fi hajati akhi anabi ní sallallahu alayhi wa sallam gbogbo mùsùlùmí tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ tí ń sanpa tani kílódé tí wàhálà rẹ pọ̀ tó báyìí nílẹ̀ mo fẹ́ bí abùkátà alágbájá ni èmi ọmọ rẹ̀ ń wá admission ni mo ní mo mọ̀ yẹn kan yunifásitì kí n lọ́ọ́ bá yọjú sí ọmọ rẹ̀ fẹ́ ṣe wáyéèkì afẹ́ rẹ́jísítà rẹ̀ sí lẹ́sìn afẹ́ ṣe kíní kan amúra kankan lérí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ ọmọ ará àdúgbò rẹ̀ kan mẹkánà fi hajati akhi ń kó ṣáàtì ẹ̀rí pé mùsùlùmí ní bùkátà yín yóò bíyà kana Allahu fi hajati kó ń tọ̀ wọ́n mọ̀ wọ́rí gbogbo bùkátà tiẹ̀ náà tó ń sunkún bọ́ lọ́hùn sọ lẹ́yìn yẹn ṣàfihìlẹ̀ sọ́wọ́ Ọlọ́hun sọ fọ́lọ́hun pé wọ́lá yìí tí mo ṣe fọ́mọ ìyá mi mùsùlùmí tí inú rẹ̀ ń dùn yìí lọ́mọ ṣáàdùn èmi náà lérí ọ̀rọ̀ tèmi náà ọ̀nà tó dùn bẹ́ẹ̀ lọ́hùn jù náà nìyẹn Ànábì ní sọ bẹ́ẹ̀ o pé nígbà tó bá ti bí bùkátà ẹnìkan fi bùkátà tiẹ̀ náà lẹ̀ fọ́lọ́hun yóò bọ̀ ọ̀dọ́ tiẹ̀ náà wa man farraja an muslimin kerba gbogbo ẹni tí ọba wa yanjú ìṣòro kan fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó ní pírọ́blẹ́mù kan ni ó ní pírọ́blẹ́mù pé ń wáyàwó ó ní pírọ́blẹ́mù pé ó ní medical issue ó ní health problem wọ́n á ń wówó wọ́n fẹ́ raise fund fún ìyá kínní kan jẹ́ ọwọ́ bá tán ìṣòro yẹn ń wáṣẹ́ lọ bá wáṣẹ́ farajallahu biha anhu biha kurbata min kurabi yawmil qiyama ọlọ́run ọbọ̀hún náà yanjú ìṣòro kan nínú àwọn ìṣòro rẹ̀ níjọ́ alkiyama nígbà tí ìjọ tí ó lágbára ìjọ tí gbogbo owó wà ní dàmúdàbò wájú ọlọ́run inú ìṣòro tó ní tí ọmọ dẹ́rùbà wọn pé èṣe ní dọmọ náà báyìí ní tí mo gbáyé ṣe ìwà báyìí tí mo ṣe ń jọ báyìí ìkànnù ìṣòro yẹn ọlọ́run sọ̀rọ̀ àbọ̀ mú kúrò nítorí wọn náà ṣe kan bẹ́ẹ̀ níjọ́ tó ń bẹ láyé wá imagine tó bá ṣe méjì imagine tó bá ṣe mẹ́ta imagine tó bá ṣe mẹ́rin imagine tó bá sọ dìwà tó ń wù gbogbo gbà ọlọ́run sábà tán ìṣòro wa ìyẹn ló já mọ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ mọ jàǹbá ara wọn o ẹni tá a bá ń pè mùsùlùmí kò yẹ kó a gbọ́dọ̀ bá a pàdé nínú kọ́ mọ́ jàǹbá ọmọ ìyá rẹ̀ nídìí ọjà o pè é lọ́rìjínà fún wọn kì í sì ṣe ọ̀rìjínà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ló jàǹbá tá a nàbì ní man ghashana ẹni bá jàǹbá wa falaysa minna kì í ṣara wa yẹn ni kí o tí ì ṣe nasiha nígbà tó o bá ń jàǹbá nídìí ọjà rẹ̀ aṣọ tí èso ọ̀rìjínà o tà á fún wọn pé ọ̀rìjínà ni o pè o gbé price ọ̀rìjínà lé ní tó jẹ́ fake abo tí ẹ wá jó ṣìṣe ọwọ́ òpùrọ́ nínú estimation tán ní o ṣe ń pé kó wá kọ́lé kó wá kanlé kó wá ṣe kinní kan kó wá bá wọn kan chia o sì wá fẹ́ estimate gbogbo tí ò real o kọ́ síbẹ̀ o fowó gbogbo ẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ san fún ọ nígbà tí ò yá wọn tán sanwó fún ọ gbogbo wọ́tọ́ bá jàǹbá mùsùlùmí ẹgbẹ́ rẹ bẹ́ẹ̀ Ànábì ní èyí sára wa o mọ́ fọkàn sí pé ó tò ní sáfù wa tó bá di jọ́ àkìyámọ̀ sáfù wo ló tò sí tó bá rí sáfù Ànábì sallallahu alaihi wasallam tò sí kó jàǹbá mùsùlùmí ẹgbẹ́ rẹ kó dalẹ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ nínú nípa àìní nàṣíhà pẹ̀lú mùsùlùmí ni nínú táàtù fi kún ọ̀rọ̀ nàṣíhà fún gbogbo mùsùlùmí tí ó parí gbogbo ẹ̀ ní pé at-tawqiru war-rahma òun ni kọ́ ọmọ bọ̀wọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kó dẹ̀ láàánú ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé laysa minna man lam yuwaqqir kabirana gbogbo ẹni tí ó bá ti ní ìbọ̀wọ̀ fún gbogbo àgbààgbà kò lójútì wọ́n wá ń pè ọ́ láṣà ìtumọ̀ ẹ̀ ní pò ní nàṣíhà àdínù rẹ kò ní nàṣíhà nú ẹ̀sìn rẹ àdínì rẹ kò ní nàṣíhà nú pé kò lójútì sáwọn àgbàlagbà aṣá lọ́mọ yẹn mọ́ dọ́dọ̀ rẹ o gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ Ànábì ní kì í ṣara wa wàlámù yarham sọ̀híra náà àbádàládà tóun náà ṣónú tí ò láàánú ọmọdé gbogbo ẹ̀ kíkan líle ni ọwọ́ adájú débi kí gbogbo ẹni tó fẹ́ dìde lẹ́yìn rẹ̀ tánà di wọn àkóbá wọn lọ́ọ́ ṣàṣe ọ̀là tí wọ́n rí ọ̀fẹ́ kẹlòmí ò rí gbogbo ẹni bá rí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí Ànábì ní kì í ṣara wa ẹ má kà kún ara wa finally nàṣíhà tàtù wá ṣe fúnra náà ní pé ká máa bára aṣọ dúdú ọ̀rọ̀
mùsùlùmí ẹgbẹ́ rẹ tó bá di tí ń bá ń ṣàṣìṣe pé n tó ń ṣe yìí kò correct o, kò yẹ kó máa ṣe báyìí o, yí padà o, ṣe nàṣíhà fún kó bá sọ nàṣíhà ẹlẹ́nu tí gbogbo wa ti máa ń pè ní nàṣíhà yẹn rí pé òun nìkan kọ́ nàṣíhà àmọ́ nù nàṣíhà lòun náà wà kó advice yẹ kó ṣe lecture rú ìtawà náà gbìyànjú àti ṣe yìí nàṣíhà ni kódà bí wò bá lè ṣe tó bá share rẹ̀ dọ́dọ̀ ẹni tí yóò bá ṣe láǹfààní nàṣíhà ni wọ́n náà ṣe gbogbo gbìyànjú gbogbo wa nínú ẹ̀sìn ọlọ́mọṣà gbà fún wa jábá nínú iṣẹ́ ládàá wa tó bá dijọ́ alkiyama ṣe wá lẹ́nu ìyọ́nú rẹ̀ má ṣe wá lẹ́nu ìbínú rẹ̀ o má jẹ wá níyàwó dúdú bùkátà ọlọ́mọba wa bíyà rẹ̀ ọlọ́njẹ́ aṣọ pọ̀lọpọ̀ jimá láyé ẹ má gbàgbé pé èní ni jimá ká ṣàṣàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.